Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, a kú dédé wòyí o. A kú ìtẹ́tí gbọ́ wa o. O. Wọ́n bá ní Naomi pẹ̀lú bọ́lọ̀ ti ṣe kó yọ nínú ásídẹ́ǹtì ńlá tó sọ pé ó wà fatal. Bẹ́ẹ̀ a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Jésù ò jẹ́ kí nǹkan burúkú ṣẹlẹ̀ sí Naomi àti gbogbo àwa tá à ń gbọ́ àti gbogbo àwa olólùfẹ́ Naomi. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run ní jẹ́ kí tiwa gbọ́ láburú agbára Kristi Jésù. Ìtókù kọ́dún ìparí láyọ̀ àtàlàfíà la máa fi parí ẹ̀. A ní bọ́dún lọ o. A ní sọ́fọ̀ Ọlọ́run tó dájú tó dáàbò bò wá láti January títí dé ìwòyí tó dẹ̀ máa dáàbò bò wá títí tá a máa tún fi rí òpin ọdún náà. A ó tún rí ọdún tuntun láyọ̀ àtàlàfíà lágbára Kristi. Ẹ̀jẹ̀ Jésù, àánú Ọlọ́run, oore ọ̀fẹ́ Ọlọ́run, àjẹǹjẹtán ẹ̀ kò ní wọ́n nínú ẹnì kankan wa. Orúkọ Jésù Olúwa wa. Amen. Ẹ ṣé gan èèyàn mi tẹ́ fi ń tẹ̀sí sí wa. Wọ́n bá ní kábíyèsí, ó ti gbòòrò. Wọ́n ní automatic divorce ló fún àwọn tó wà láàfin. Wọ́n láwọn tí kíní yẹn kàn gbọ̀ngbọ̀n ni Ashley àti Mariam àti kí ló lóun ń jẹ́ ìyẹn ìyá ìbejì àtọwọ́dá. Gẹ́gẹ́ bá ṣe gbọ́, wọ́n ní oníkan fún wọn ní automatic divorce. Now, wọ́n náà ti lọ ṣèpàdé àwọn olórí wọn yẹn. Wọ́n láwọn ò lè kúrò láàfin fún anybody. Pé ṣé Naomi nìkan ló ṣẹ̀ṣẹ̀ fẹ́ accident ní ààfin yẹn. Ṣùgbọ́n àwọn náà lá accident. Ta ni wọ́n fi ẹ̀sùn kàn pé òun ló fa accident. Tí nǹkan kan bá ṣàtìṣẹ́lẹ̀ díẹ̀ báyìí fún Naomi, kábíyèsí máa fi kanra yẹn mú àwọn. Pé kì í ṣe bí. Wọ́n níbẹ̀ tí náà pé léni kábíyèsí ti fún gbogbo wọn ní ìwé. Wọ́n ló fún wọn ní ìwé pé àwọn lọ́ọ̀yà wọn wá serve wọn ní ìwé. Pé kó máa lọ pé òun ò ṣe mọ́. Wọ́n ló ti ya bọ̀bọ́ yìí lẹ́nu àbí ó ya Naomi lẹ́nu pé kábíyèsí ti fẹ́ mú ìlérí ẹ̀ ṣe. Gbogbo nǹkan tóun ti ń sọ fún kábíyèsí látijọ́ yìí. Ṣé kábíyèsí ṣẹ̀ṣẹ̀ wàá mọ̀ pé nǹkan yìí pé lóòótọ́ ni. Tí kábíyèsí bá ṣe eléyìí torí òun gan inú òun á dùn o. Torí òun tiẹ̀ ti sọ fún wọn tẹ́lẹ̀ pé ẹ jẹ́ ká reconcile kí gbogbo wa ká wà ní ìrẹ́pọ̀. Kólúkálùkù wọ́n lójú ọ̀run tó ẹyẹ fò láì faragbára. Pé òun ò fẹ́ gbogbo wàhálà tó ń fún òun pé live and let live. Ó tún wá pé inú wọn dàbí tòun ni. Pé why not? Kí ló wà ń bẹ̀? Òun máa ní kí gbogbo wọn kọ́jọ wà. Pé ṣùgbọ́n wọn ò jẹ́ kọ́kàn òun báyìí. Wọ́n láwọn ò fẹ́ òun, wọn ò fẹ́ òun. Wọn ò fẹ́ kó òun wà láàfin. Kí ló dé tó máa ní wọn ò jẹ́ kó òun wà láàfin? Òun wá bá wọn ni. Wọ́n dẹ̀ fi force, wọ́n dẹ̀ lé òun. Nígbà tó ń dẹ̀ padà sí ìdí ẹ̀rù, wọ́n láwọn ò fẹ́. Kábíyèsí bá gbé ìgbésẹ̀ yìí, inú òun á dùn. Wọ́n ní kábíyèsí wá sọ fún Naomi pé ṣé ìwọ ké ìgbésẹ̀ pé náà pé ó ti wà glaring sí pé wọ́n ní kí gbogbo ibi tóun ti lọ ṣe prayer. Prayer ní 7 days yẹn pé wọ́n sọ pé tó bá dá àfin kó lé wọn kó dànù. Ó ní wọ́n sọ bẹ́ẹ̀. Àwọn aládé àwọn ráyè wọ́n sọ pé kán lè dànù pé lórí wọn dànù. Pé àfi Naomi nìkan ni kó fi sí ilẹ̀ láàfin. Pé Naomi nìkan ni kí ó fún ní adé, òun ni queen. Òun nìkan náà mọ̀ tó jẹ́ queen ní Ilé Ifẹ̀. Gbogbo àwọn tó kù pé kó lé wọn dànù. Wọ́n bá ní kábíyèsí fi wá sọ pé ó ti tó gẹ́ automatic divorce ló ń fẹ́ lé. Bẹ́ẹ̀ tí táwa rí gbọ́ ni bóyá àwọn tó kù yìí ń bọ̀ lẹ́yìn o. Ẹ̀yin èèyàn mi, ó ga jù. Because Bíbélì náà sọ, ó ní kí a má ṣe yọ ọmọ Ọlọ́run lẹ́nu mọ́. Ó ní ká má ṣe yọ mí lẹ́nu mọ́. Wọ́n ń yọ Naomi ọmọ yẹn lẹ́nu. Torí ẹ̀ Ọlọ́run ṣe fẹ́ gbèjà Naomi, ó ti ṣetán láti gbè níjà. Tọ́lọ́run bá ṣe iṣẹ́ yìí ní àṣepé iṣẹ́ fún Naomi, inú wa máa dùn.
wọ́n ní pa á lónìí pa á lọ́la tójú náà ò bá fọ́ rabọ̀rabọ̀ ló máa wò. Kí ni eléyìí? Kí ni ìtumọ̀ eléyìí? Ìgbà tó ti kìlọ̀ fún kábíyèsí pé kó lé wọn, kó divorce wọn. Torí tẹ́lẹ̀ tá bá sọ lọ sọ̀bọ̀, nǹkan tá à ń gbọ́ ni pé wọ́n ní ìyàwó tí kábíyèsí bá ti fẹ́ pé kò lè divorce ẹ̀. Wọ́n ló máa fi wọ́n lẹ̀ ni. Tí ìyàwó tí kábíyèsí bá ti fẹ́ kò lè divorce kan fi. Wọ́n ní ẹni tó bá yáwọ́ ni Jésù ń gbè. Torí àwọn kan á sọ pé ẹni yáwọ́ lóògùn ń gbè. Bẹ́ẹ̀ àwa Kristẹni la máa sọ pé ẹni yáwọ́ ni Jésù ń gbè. Bẹ́ẹ̀ ni, a change ẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe rí. Pẹ̀lú inú kan, pẹ̀lú ọwọ́ funfun báláú, Ọlọ́run máa gbé ẹ níjà náà. Bẹ́ẹ̀ ni, torí ẹ̀ náà ṣe sọ pé Ọlọ́run wa, ó gbé yín níjà tẹ́rù ò bó níjà. Tó bá fẹ́ gbé ẹ níjà báyìí, ó máa rí ẹ pé lóòótọ́ àti olódodo ni ẹ́, tó jẹ́ onínú mímọ́, aláyà funfun bíi t'Ọlọ́run. Òun ni Ọlọ́run lè gbé èèyàn níjà tẹ́rù ò bá níjà. Ó ti tó gẹ́ t'Ọlọ́run fẹ́ gbé Naomi níjà torí eléyìí lágbára. Bẹ́ẹ̀ ni, Ọlọ́run eléyìí lágbára. Torí wọ́n ti ń fún ọmọbìnrin yẹn ní wàhálà. Ọlọ́run ni ọ̀pá tí ò bá jẹ́ pé Ọlọ́run wà pẹ̀lú Naomi. Wọ́n ní t'Ọlọ́run bá ń ṣe tiwa pé ta ló lè kọjú ìjà sí wa. Bẹ́ẹ̀ ni, kí ló dé tá à ní dúpẹ́? Kí ló dé tá à ní dúpẹ́? K'Ọlọ́run kó ṣàánú fún wa. Bẹ́ẹ̀ ni, t'Ọlọ́run bá ṣàánú fún Naomi, ṣé gbogbo èyí tá à ń sọ yìí pẹ̀lú nǹkan táwọn pípù yẹn tó ń dánwò nínú àrà, wọ́n dára o. Bẹ́ẹ̀ a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ti gbàkóso. T'Ọlọ́run bá lè gbé kábíyèsí ní ìjà, kó dẹ̀ bá mú ìlérí ẹ̀ṣẹ̀, ṣebí inú wa dùn kí olúkálùkù gbọ̀nà lé wọn. Báwo lẹ ṣe ní kí àwọn èèyàn wá jẹun? Ìwọ ló wà nídìí oúnjẹ, ìwọ ló so oúnjẹ, ó ní kó wá jẹun, ó dẹ̀ wá mú ẹ lọ́wọ́ méjì dání pé ò gbọdọ̀ jẹ́sẹ̀. Kí ló dé t'Ọlọ́run ní gbé irú èèyàn bẹ́ẹ̀ yẹn níjà? Ẹ rí i pé wọ́n fọwọ́ pa idà Ọlọ́run lójú. Nígbà Naomi wà ní ìjókòó ẹ̀ tó rọra manage, ẹ dẹ̀ mú ọmọ yẹn, ẹ dẹ̀ sọ pé kò gbọdọ̀ dúró bí pé máa lè dànù. Nígbà tẹ́ni ẹlẹ́ni dẹ̀ ti fẹ́ gbà nǹkan ẹ wá sọ pé kì í ṣe bí, pé kò lè ṣeé ṣe. Kí ló dé t'Ọlọ́run ní bínú sí irú àwọn èèyàn bẹ́ẹ̀? Ibẹ̀ yẹn ń ṣe sí wọn. Ó ní láíláíláíláí. Ó ti ẹ̀ pọ́n mọ́ Mariam àti Ashley yẹn. Mariam, ọkọ ẹ̀ fà. Mí ì tí ẹ̀ rí irú ẹ̀ bí ìgbà àti ẹ̀ tí gbọ́ irú ẹ̀ rí. Ṣé a gbọ́ rí? Ó fọ́lé ọkọ ẹ̀ lẹ̀. Ìwọ ní ọmọ kékeré tó ń fẹ́ síbẹ̀ pé kó dìde kó lọ ṣe kí ni? Ṣé kó lọ fẹ́ bàbá Násírù tó fi ilẹ̀ ni? Àbí tí wọ́n bá rí obìnrin ní ọ̀dọ̀ bàbá Násírù tó dẹ̀ ti ń ṣe rere, ṣé ìwọ ò ní lọ bẹ̀ yẹn kó sọ pé mo fẹ́ padà sọ́dọ̀ ọkọ mi? Because o ti rí pé bàbá Násírù kò rọ́wọ́ mú tó kábíyèsí. Ẹ̀yin fẹ́ fèmù. Ìwọ dẹ̀ ní owó ẹ̀ ò fi owó ẹ̀ fi tún ọkọ ẹ̀ ṣe bàbá Násírù tó jẹ́ kí màá yẹn máa rùn pa bẹ́ẹ̀. Àwọn àyẹ̀ dẹ̀ ń bẹ ìwé padà kòkó lónìí padà. Ó wá gbé bad luck, ó fẹ́ balẹ̀ onílé jẹ́. Ọlọ́run máa gbé Naomi níjà. Ìwọ Mariam ni mò ń bá wò. Pẹ̀lú gbogbo owó tó sọ pé o ní lọ ní àní, owó àràkà ó fi ń tàràkà, ó fi ń ṣèṣekúṣe. Gbogbo owó t'Ọlọ́run fún ẹ ó bàjẹ́. Tó tún wá ń bọ́ ọmọ inú ẹ̀ jẹ owó. Kó dìde, kó lè dìde fún ẹ o. Ìwọ ló máa ṣí ìdí kúrò. Ọlọ́run á ṣí ẹ nídìí pátápátá bẹ́ẹ̀. Agbára Kristi. Ẹ̀yin èèyàn mi, nǹkan tí mo rí gbọ́ ni mo ní kí n wá sọ fún wa. Etí ó máa gbọ́ rẹ o. Agbára Kristi Jésù Olúwa wa. Amen. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí ẹ bá share, kẹ́ bá like, kẹ́ ẹ bá subscribe. Ẹ fi tó kù sí comment section. Jésù Olúwa wa. Amen. Bye.